Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Lọ́wọ́ yẹn, àtẹ̀gbé lẹ́sẹ̀ tẹ̀lọ́, torí kò tẹ́rí láti tẹ̀ àtẹ̀gbé ní láyé. Èpo orógbó, sóhun ló gbà sí orógbó, bẹ́ẹ̀ ni èpo omi nígbà sí omi. Èpo atare nígbà sí atare. Àwọn ọlọ́fẹ́ tí wọ́n dìde ogun, wọ́n ránṣẹ́ padà ń ṣe, wọ́n bẹ̀rù oníṣègùn lọ́wẹ́. Wọ́n bẹ̀rù oníṣègùn lọ́wẹ́. Wọ́n yọ kùmọ̀ yọ kóńdó. Wọ́n bẹ̀ wọlé rárá. Wọ́n ní kàkà tó kún máa ń jẹ sèse àbí ìṣàwádàdù. Ọ̀rùnmí ló bá yarí pátá ránṣẹ́ kó dúdú wa. Òdùdú ọ̀bá fúnra. Ó bá ṣe sẹ́nu. Ó bá dájọ́ lé wọn lórí. Abẹ́rẹ́ ìbúdọ̀ kan wò wá sọ. Adéròyè kọ̀ọ̀kan ìbúdọ̀ kan wò odò. Ẹ̀yin aláyé ẹ má ṣe sọ òun àwa. Ìrì wọn rí o, wọ́n kí pé ẹ̀rọ. Ó bàbá mi wọ́n yọ sí olóde fẹ́rẹ́ lójú. Ó bàbá mi wọ́n yọ sí, káwọn ọlọ́dọ̀ gbàdúrà. Àwòrán ọmọ ọba Ọlámilékan. Ṣàngórò Áfíríkà. Mi ò jẹ́ báwọn kan bá kò so. Àjànàkú mi gbó kìjikìji. Ọlọ́lá mo bá ròde Ṣàngó. Ẹ̀dùn àrá ló máa pàyà wọn. Ibi wọ́n fojú sí ìrànà sábẹ́ lọ Ṣàngó. Kí wọ́n má bàdà bàwé tólótóló Ṣàngó. Àjànàkú mi gbó kìjikìji Ṣàngó. Ẹ̀dùn àrá ló máa pàyà wọn. Ṣàngó ọ̀rọ̀ aṣọ lọ́wọ́ bàbá wọn. Ṣàṣà kiri àwọn ìfẹsọ̀rọ̀ kò tọrọ ẹ̀rù wọn. Ṣàngó ọmọ Áfíríkà ṣàṣà kiri yẹ́sẹ̀ kí wọ́n lóògùn ẹ̀rù. Ṣàngó òdiwò bẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́. Àwòrán Adéròyè wọ́n sọ̀rọ̀. Ṣàngó lọ́kọ̀ ọ̀yà wọn. Yẹ́sẹ̀ ṣàṣà kiri. Ẹ̀gbọ́n bí ẹ̀dá kò kọ́ fún ẹ̀dí wọn. Ìwọ ṣàlọ́kọ̀ ọ̀yà wọn. Ṣàṣà kiri. Àyájọ́ pàyà láyà wọn. Ẹni bá pè wá láyà. Àyájọ́ pàyà láyà wọn. Ṣàngó ni ó pàyà láyà wọn. Ẹni bá pè wá láyà. Àyájọ́ pàyà láyà wọn. Ọba kòso, mi ò jẹ́ káwọn kan bá kòso. Ṣàngórò Áfíríkà. Tóbi dá Amẹ́ríkà kẹ́lẹ́lẹ́. Áfíríkà ayẹlẹ. Dúdú ni mí. Olùkọ́ mo jẹ́ dúdú. Funfun ṣe funfun. Kì í fẹ́. Lọ́rọ̀ Amẹ́ríkà. South America. Gbogbo Brazil. Omi mo Canada. Ṣàngó. Ọba kò so. Kì í fẹ́ náà.
dúdú yẹmí. alẹ́ dúdú yẹmí. mo bá bàbá lóye mo pè wọ́n lórúkọ. ìrèlílé ìrèlí lọ́kọ̀. torí dúdú yẹmí ti dókè o. ẹkún bàbá wọn. Alex ló gbòde o. ṣokoṣoko bàbá. bàbá láti kékeré náà ti ń tọ́jú wa bọ̀. aṣíwájú ti dóde. ẹkún bàbá wọn. dúdú yẹmí ló gbòde o. ṣokoṣoko bàbá. òde lérò olúmọ wọn ti fún ẹ lọ́gbọ́n ayé. ó yà ládẹ́ta wọn ti sọ ẹ lẹ́kùn. ó tún dé ọ̀rọ̀ fúnra ga o. wọ́n ti gbé ẹ̀lọ́ kẹ̀kẹ́ ìdí àpò. dandan ní ayé rẹ̀ ronú. nítorí wípé láti kékeré lè ti ṣètò ayé ọ̀lẹ́. ó bójú wo wájú ó ti rẹ́ níbí. ojú wo wájú sẹ́kọ̀ ti rẹ́ẹ̀lì mi. Adébímpé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ráyé níjẹ́ ní ọmọ Ògúnwùsì owó ti ká lára ọmọ ọba. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.